ó dẹ̀ mọ jèrè ọkàn látara rẹ̀. Gbogbo alájọ pè síṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn. Ọ̀rọ̀ okó àtòbò tá à ń sọ yìí gan, a fi ń jèrè ọkàn, a fi ń tún lé ṣe, a fi ń tún lé tò ní. Bẹ́ẹ̀ ni náà tán bá fojú ẹ̀mí wo tá à ń sọ, tán mọ fojú ara wò, kò sì sísọkúsọ ìgbọ́kúgbọ̀ ló wà. Ibi tán bá ti ń sọ̀rọ̀ okó, tán bá ti ń sọ̀rọ̀ òbò, ọkàn tó bá fi ń gbọ́ ni. Bá a ṣe wà ní ìsìn, ìyàwó ilé mi ìtàn ti fẹ́, kò lè pe okó, kò lè pe òbò lójú ọkọ rẹ̀. Ẹlòmíì ò lè pè, ẹlòmíì bílífù pé nǹkan ìdọ̀tí ni. Nǹkan kí lọ́lọ́run dá sára wa fún gbàtẹ́ pé dọ̀tí ni. Kí lọ́lọ́run wá dá sí? Okó kí lọ́lọ́run dóko sí? Kí lọ́lọ́run dóbò kí ló dọ́mú sí? Tó bá jẹ́ pé nǹkan burúkú ni, nǹkan gidi lọ́lọ́run dá sí wa lára. Nǹkan gidi ni, as long as tá bá ti ń lò lọ́nà tọ́lọ́run fẹ́. Ìwọ tó jẹ́ yàwó tó lè pé okó, ò lè pé òbò, tó mọ̀ wọ pátá bíi 8 lọ́wọ́ sùn. Ó ti ń sọ kíní yẹn di nǹkan ìdọ̀tí. You are not using it the way it's supposed to be used. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, funny bushman. Ṣé jẹ́ nìyẹn? Ara àyìn rere lọ̀rọ̀ okó àtòbò. Ara son of man, you are welcome. Ara evangelism ni, ìjèrè ọkàn ni. Lọ̀rọ̀ okó àtòbò tá à ń sọ yìí. Ìjèrè ọkàn ni. Torí tálàáfíà bá jọba nínú ilé, á rí ọkàn jèrè. Gbogbo pásítọ̀ tí wọ́n sọ pé wọ́n ń tòsí ọmọ ìjọ yìí, èmi èfi taratara bú wọn. Àwọn tán jí yòòbò jù láyé yìí, àràn sí Ọlọ́run ni. Sincerely, àwọn ni yòòbò ń jẹ́ jù, àwọn jí yòòbò jù lọ́wọ́ obìnrin. Tí wọ́n bá ní pásítọ̀ kan lọ ṣàṣemọ́ṣe kan, tí ìbá ti ṣe pé lọ gbére pìn, àbó lọ ṣe gay, àbó lọ ṣe lesbian, èmi èfi gbogbo ara kọ̀ǹdẹ̀mù wọn, àfi tí n bá gbọ́ sítórì lápàtàn lápá sí. Tá a bá sì ti ṣàkàkùn tá a ṣàṣàkòsì, ìṣàkúsà ló kù ń bẹ. So ọ̀rọ̀ okó àtòbò tá à ń sọ, a fi ń jèrè ọkàn ni. Láti yẹ ọdún yìí, tí wàhálà ti ń ṣẹlẹ̀ nínú ilé, ẹ bá ti ráwọn ọkọ àtìyàwó tí wọ́n bá ti ríra wọn dó, wọ́n mọ̀ jà ní. Àwọn ìránṣẹ́ Ọlọ́run mọ̀ wá parí ìjà sà, wọ́n mọ̀ wá parí ìjà sà. Wọ́n sì ní lè fi gbogbo ẹnu sọ wípé tó àìríran dó ló fàjà o, wọ́n ní jẹ́wọ́. Ìránṣẹ́ Ọlọ́run náà mọ̀ wá gbààwẹ̀. Tọ́rọ̀ okó àtòbò bá ti sọ́ọ̀fù nínú ilé, àlàáfíà máa jọba. Àwọn ọmọ gan inú wọn ó dùn. Ẹni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yóò lè jèrè ọkàn fọ́lọ́run. Yóò lè jèrè ọkàn fọ́lọ́run. Ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run tó ṣe wípé kò róbòdó, ebi òbò ń pa, tẹ́nìkan wá sọ́fíìsì ẹ̀ fún kánsẹ́lì tí yẹn kọ́mú dọ́rùn. Ṣé mọ̀ pé àwọn kọ́mú kan wà nísìn tán kó ọmú tí yóò mọ dé ọrùn báyìí. Tó ṣe wípé as much as táwọn obìnrin yẹn bá ń rìn lọ, ọmú yẹn á máa sẹ́, á máa mì, á máa kàn wọ́n lọ́rùn. Ṣé ẹni tó kọ́mú dọ́rùn tó wá bá ìránṣẹ́ Ọlọ́run fún kánsẹ́lì, tó sì jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run yẹn ìró níyàwó tiẹ̀ máa ń rọ́mọ́yà tí gbogbo ọmú ti flappy tó ti dàbí slípàsì. Báwo ni irú ìránṣẹ́ Ọlọ́run yẹn, báwo ni ò ṣe ní rìnà rí ọmú tí wọ́n ti kó dọ́rùn, àwọn kòsté double foam kòsté náà fi ń kó ọmú nísìn, ẹlòmíì ti bímọ 8 ẹ̀ lè mọ̀ torí ọmú rẹ̀ ọrùn bí ní òkòdé. So nígbà tẹ́wọ́ ni wọ́n sọ̀rọ̀ okó àtòbò, in what context ni wọ́n fi ń sọ? Ọkàn la fi ń jèrè, a fi ń jèrè ọkàn, a fi ń mú kí àlàáfíà kó jọba nínú ilé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run míì gan wà tó ṣe wípé wọ́n ti dóbò kan ní ìsìn kì í sàmọ̀ràn ọdún 3, wọ́n sì níyàwó ńlé. Ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ni ó burú jù nínú obìnrin. Tá a bá ń sọ̀rọ̀ obìnrin tán burú jù, ẹ lọ béèrè lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run kan tójú wọn rí lọ́dún ọmọ mímọ́mí wọn yìí. Ṣé mọ̀, èmi kàn jẹ́yàn kan tó yẹ pé èmi fẹ́ mọ́ tẹnu mọ́rọ̀ kó mọ́ dàbí pé wọ́n rò wípé bóyá èèyàn sọ̀rọ̀ obìnrin láì dáa. Obìnrin lèmi, but I'm a different person. Tá a bá ń sọ̀rọ̀ nípa manipulative power of women, báwọn obìnrin ṣe wà manipulative. Àwọn náà máa gaslight, àwọn náà máa fa wàhálà, wọ́n dẹ̀ máa quiet, wọ́n ní lo earring, wọ́n ní fòwú ṣerun, wọ́n ní attachment sírun wọn. Àmọ́ wọ́n burú bí ọ̀pá àrà ni. Gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ òbò tá à ń sọ, ìyẹn ò túmọ̀ sí wípé bóyá èèyàn ò born again. Mo máa ń sọ pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sáké ìyàwó ẹ̀kọ́. Tí wọ́n ní mò ń sọ̀rọ̀ okó àtòbò, mo máa ń sọ pé tí rapture bá délé ní èmi ò ṣáwájú yín lọ. Ọlọ́run gbọ́. Torí mo máa ń là á, ìwọ tó bá ti fẹ́ ìyàwó tó ti fi ọkọ, mú òbò rẹ kọ wọ pátá sí. Ìwọ tó bá ti fọ́kọ, gbé òbò rẹ lẹ̀ fún ọkọ rẹ. Kò tẹ́ evangelism kan tó bá ń. Pásítọ̀ mi kan ò lè sọ tó bá ń gbàgàdà, kò lè sọ gbàgàdà tó bá ń. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń tòsí ọmọ ìjọ yìí, kì í ṣe gbogbo wọn náà lálẹ́ bínú sí. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run náà ń fi ìyè òbò jọ kọ wọn. Mo ti níjọ́ ń bá máa ṣe ṣóò fún ìyàwó ìránṣẹ́ Ọlọ́run, gbogbo wọn ò blọ́ọ̀kù mi ni.
obìnrin ọ̀pọ̀ lórí péèjì mi náà tẹ́lẹ̀ mi ò ní fi bẹ́ẹ̀ ní mọ́jú obìnrin. ọkàn la fi ń jèrè kálàáfíà lè jọba nínú ìdílé. gbogbo àwọn tí wọ́n sì sọ pé àwọn ní káwọn ọkùnrin máa fẹ́ yàwó kò sí bí wọ́n kọ́ sí wípé iye ìyàwó téèyàn fẹ́ rè lẹ́yìn pásítọ̀ tí bíbélì ní kí wọ́n jọkọ aya kan. Paul ló sọ fún Timothy pé ẹni ó bá fẹ́ darí ìjọ kó jẹ́ ọkọ aya kan. ṣé gbogbo obìnrin ọkùnrin tí ń bẹ láyé ní pásítọ̀? mo sì sọ fún yín pé agbára okó ó yàtọ̀ ságbára òbò. agbára tọ́lọ́run fókó òbò kan ò lè jẹ́ tán yàtọ̀ fọkùnrin tó bá róore ọ̀fẹ́ gbà. kìkìdá pé kó lọ fẹ́ wọn ní the right way. jẹ́wọ́ ọ̀rọ̀ èèyàn tó bá jẹ́ tó bá níyàwó ńlé sọ fóbìnrin pé ó ti níyàwó tẹ́lẹ̀ o. tí ó bá fẹ́ yóò fẹ́ ṣùgbọ́n pé kó wá lọ purọ́ ìyẹn ni ò dáa. tí ó bá dẹ̀ ní fẹ́ á máa bá tiẹ̀ lọ. ṣùgbọ́n as much as ìwọ tó ti fẹ́ sílé tó mọ́bò tó gbóbò pamọ́ wọ́n máa padà fẹ́ yàwó ní ẹgbẹ̀yìn ni Ọlọ́run gbọ́. ìyẹn ò dẹ̀ dín àná ìtìkù torí gbogbo ẹ̀yà ara tọ́lọ́ndá ló lànà ìtìǹtì ẹ̀. ojú kò lè sọ pé kí mú ó mọ̀ mí, etí kò lè sọ pé ojú ò lè sọ pé kétí ó mọ̀ gbọ́ràn, ẹnu ò lè sọ pé kírun ó mọ̀ hù lórí. bẹ́ẹ̀ náà ni okó kò lè ní kí àná ìtì ìwàásù kó sá lọ. ìránṣẹ́ kan ò ní dìkejì lọ́wọ́. dìfáàsì pé yàn jẹ́ pásítọ̀ kò ní kókó ẹ̀ mọ́ le. so àwa tá à ń sọ̀rọ̀ okó àtòbò àwa ń tolé ni, ẹ̀yin tẹ́ ń gbóbò pamọ́ ẹ̀yin lẹ̀ ń túlé, ẹ̀yin lẹ̀ ń baṣẹ́ ìrànṣẹ́ jẹ́ máwọn tọ́lọ̀ ń pè kí wọ́n wá ṣiṣẹ́ ìrànṣẹ́, ẹ̀yin lẹ̀ ń baṣẹ́ ìrànṣẹ́ jẹ́ mọ́ ọ lọ́wọ́. young pastor tó wà in his age of 20 or 25 tọ́lọ̀ ń dẹ̀ ti pè tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́, ọmọ 25 years ọkùnrin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ humanity ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ at the age of 25. àwọn ìjọ míì wà tẹ́ pé tó o bá níyàwó wọn ní fi ẹ́ sórí ìjọ, tó dẹ̀ fẹ́ yàwó tó dẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ as a young pastor tó wà vibrant fọlọ́run, tíyàwó ẹ̀ bá ń gbóbò pamọ́. imagine ọmọkùnrin ọmọ 25 years tí wọ́n ń gbóbò pamọ́ fún tó sì wà ní prime age tó sì strong síbẹ̀. báwo ni iṣẹ́ ìrànṣẹ́ ṣe fẹ́ ní àlàáfíà lọ́wọ́ irú yẹn? mo béèrè wò. àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sì ń gba àwẹ̀ gan mọ́ mọ́kó lé ní. that's another research. as much as téèyàn bá ń gbàwẹ̀ because kò sí sugar kò sí glucose kò sí any carbohydrate nínú diet at that time, that long stretch of hours yẹn kò sí sugar nínú in circulation in your body system, so okó ẹ̀ máa lé ní. as much as tó bá ti break fasting ẹ̀ kó o dóbò, àwọn míì àgbóbò pamọ́. wọ́n á ní pé wọ́n ń sọ̀rọ̀ okó wọ́n ń sọ̀rọ̀ òbò. unfortunately látìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè ìwé aláwìyé tàǹkà yìí, kí ni èdè language Yorùbá tí kò ní orúkọ? ìwé aláwìyé tá a kà darí leléyìí báyìí nísìn. nínú ìwé aláwìyé yìí gbogbo àwọn nǹkan gbogbo ẹ̀ ló lórúkọ. kíka ìtàn àròsọ kéékèèké bí a bá ka ẹrú inú ẹrú ó bàjẹ́, ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. iṣẹ́ àmúṣe gbogbo àwọn kinní yìí, ẹ wo gbogbo àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ oko, gbogbo ẹ̀ ló ní orúkọ nínú èdè Yorùbá, ṣóyé wa báyìí. irúgbìn tí àwọn àgbẹ̀ máa ń gbìn: iṣu, ọ̀gẹ̀dẹ̀, kòkó, ọsàn, ilá, obì. irinṣẹ́ àwọn àgbẹ̀: ọkọ́, àdá, apẹ̀rẹ̀, akọ́rọ́, ìkákòkó, obì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn kinní yẹn ló lórúkọ, gbogbo ẹ̀yà ara wa náà ló lórúkọ, àtojú àti imú àtetí. kí ló tó yẹ pé tá a bá ti fẹ́ sọ̀rọ̀ okó àtòbò ni yóò bá di wàhálà, ni yóò bá di wípé ẹ má dárúkọ ẹ̀. gbogbo àwọn ọkọ́ àwọn àdá tá à ń dárúkọ wọn yìí ṣé bí orúkọ tán ń jẹ́ ni? mo béèrè wò. tó bá pe okó àbó bá pe òbò nínú ilé yóò mú kókó ọkọ rẹ le dáadáa ni. wọ́n lọ pokó àtòbò lójú ọkùnrin tí ò sọkọ rẹ o, yóò rò wípé ọfẹ́ jẹ́ kó mọ̀ bọ́ ṣe sì náà ni o. ṣóyẹ ẹ̀bẹ̀ yẹn ẹ̀bẹ̀ tó bá pe okó tó pe òbò lójú èèyàn tó jẹ́ pé ti lẹ́tọ̀ọ́ síra yín, inú ẹni yóò fi dùn sí ọ ni. àìmọye ìyàwó ilé nísìn tó ṣe pé ó ti lùsì òbò rẹ̀ gan kò ní flavour mọ́ sọ́kọ. ìta lọkọ ti ń rí àwọn tí wọ́n ń ṣàánú rẹ̀, zìnà ni wọ́n sì ń ṣe indirectly. kí wàá la fẹ́ bò láti fẹ́ rìn torí ò ní mẹ́ nínú ọdún tuntun tá a wọ̀ yìí, kí gbogbo ọkàn òbò tí wọ́n ti dípa kí gbogbo wọn kí wọ́n gbà wòsàn kí wọ́n gbà láfíà. àìmọye okó tó ti kú gan tó ṣe wípé kì í ṣe nature ló pokó, inú ilé gbogbo tí ń ṣẹlẹ̀ inú ilé ló jẹ́ kókó òun òkú. mo béèrè wò. so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ lèèyàn gbọ́dọ̀ mọ put into consideration. Olúwa dára sí mi. gbogbo ẹ̀ lèèyàn gbọ́dọ̀ mọ put into consideration.
obìnrin míì báyìí as much as tó bá ti déta tó bá ti róbìnrin kan tán lówó tán ní mọ́ rìnrìn àrè ìní ò mọ̀ sọ fọ́kọ rẹ̀ pé obìnrin yìí o ìrìn àrè náà ní mọ́ rìn o unfortunately ẹni tó ti sọ fún ọkọ tiẹ̀ tó ti sọ fún wípé cheap ni o pay as you go ni o ìmọ̀ rìnrìn àrè o tó ti sọ fún wípé anímàṣàun ni intention tí wọ́n ní Miss Ebony tí wọ́n fi sọ̀rọ̀ ń fọ́kọ rẹ̀ ó ní wípé ó fẹ́ jẹ́ kọ́kọ rẹ̀ ó mọ̀ sá fún un unfortunately ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn iṣẹ́ tí ọ̀rọ̀ wọn mọ̀ ṣe ní ọpọlọ ọkùnrin ni pé bọ́kùnrin yẹn náà ṣe lọ máàkì rẹ́gísítà ìwọ tó jẹ́ ìyàwó ìwọ ní ìwọ́n tiẹ̀ ìwọ ló wá ń polówó ẹnìkan wípé ẹni yẹn anímàṣàun ni ìwọ tó fẹ́ sílé àwọn ni wọ́n fi tiẹ̀ ṣe ó ti polówó ọjà fẹ́ nìyẹn báyìí nísìn ẹni yẹn ti rẹ́gísítà bọ́kọ ẹ̀ náà ṣe lọ máàkì rẹ́gísítà òun ló máa wá ìwọ ló ṣe free advert ìwọ ló ṣe polówó ọjà tí wọ́n sanwó fún ń gbọ́ wá ṣe polówó ọjà tí wọ́n sanwó fún nísìn jọ ṣé o wá rò pọ́kọ̀ rí òní lọ máàkì rẹ́gísítà unfortunately àtijọ́ tó ti sọ̀rọ̀ yẹn lòbó tiẹ̀ ti tò sẹ́yìn òbó ẹni yẹn torí men psychology and sexual nature ni pé the moment tó bá ti ń sọ fọkùnrin torí ẹ̀mí sọ pé ọkùnrin tí ò bá ń sọ ọkọ ẹ má pe okó àtòbò lójú ẹ̀ the moment bá ti pe okó àtòbò ní ojú ọkùnrin iṣẹ́ tó máa ṣe nínú ọpọlọ ẹ̀ àfọkùnrin tó bá wá spiritual sọ̀rọ̀ mi yí ọ báyìí ìwọ tó wá jẹ́yàwó lé tó sọ̀rọ̀ òbó tiẹ̀ fọ́kọ tiẹ̀ ọ̀rọ̀ òbó olóbò ni wọ́n ń sọ ó ti fi ẹni yẹn ṣe number 1 ó ti fi rẹ̀ ṣe number 2 ó dìgbà tó kọ́ ẹ bá máàkì rẹ́gísítà lára ẹni yẹn kó tó mọ́kàn pò ń bẹ̀ gbòsè pé jẹ́jẹ́ rẹ lọ́gbọ́n láì gbúdọ̀ sọ̀dà kejì gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ ká ẹ mọ́ sọ tí ó mọ̀ mọ́ kólé tí ó mọ̀ mórí wú tí ó mọ̀ fa ọkàn ọkùnrin kúò ń ta wánú ilé ẹ̀ ní sọ yẹn bókùn pupa ti pín yà lẹ́mọ̀ sọ wọ́n ní your program is a nice one educating people because learning is continuous process bẹ́ẹ̀ bókùn pupa bó ṣe pín yà òun lẹ́mọ̀ sọ hello bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá láàmù ó ti fọhùn bí èèyàn ilẹ̀ mọ̀ sọ gbogbo nǹkan ẹsẹ̀ bible study bible nǹkan ẹlòmíì ò sì mọ̀ so gbogbo orú àwọn ọ̀rọ̀ yẹn ó lè yan fi ń jèrè ọkàn I'm telling you kò sí tó lè fi jèrè ọkàn ọkùnrin pàápàá jùlọ tó ti fi ọhùn ju pé kó odó oko rẹ̀ lọ kó ṣàpọ́nlé rẹ̀ nígbà bá wá ní ẹ mọ̀ pé okó ẹ mọ̀ pé òbò ó kọ́ mí ìwo náà dá fún un ká mọ̀ pé jájá ìyàwó ó kọ́ mí ìwo ni wọ́n dá fún okó àti òbò tá mọ̀ pé ṣé látijọ́ ta ti ń ṣe ẹ̀kọ́ èdè aláwìyé ṣé nǹkan kan wà tán fẹ́ pè tí ò ní Yorùbá tí ò lórúkọ nínú èdè Yorùbá mo béèrè wò èèyàn pokó èèyàn pòbò ìyẹn ò tí ì túmọ̀ sí wípé èèyàn ti dẹ́ṣẹ̀ pàápàá jùlọ tó o pè fún àwọn tán ti jọ lẹ́tọ̀ọ́ síra wọn àmọ́ ńgbà bá dífá fún wípé wọ́n ní ẹ mọ́ pokó ká ẹ mọ́ pòbò bóun ló kò ṣe ní kú nínú ilé as much as tọkùnrin bá sì ti ń rí òbòdó ìmọ̀ ń mú kí ó máa ń wà lára tí máa ń mú kórí ọkùnrin ó pé ṣóyé wa bẹ́ẹ̀ yẹn ọkùnrin tí ò bá róbòdó ìwé sọ fún wa pé kò ní lè ronú dáadáa kò ní lè think very well kò ní lè think straight tí ò bá ti lè tí ò bá tó bá yẹ kó dóbò tí ò dóbò kì í ṣe pé ẹni tí ò níyàwó ẹni tí ò bá níyàwó mọ̀ pé òun ò lẹ́tọ̀ọ́ sóbò bẹ́ẹ̀ ni tó ti níyàwó àwọn hormones ẹ̀ àwọn ara ẹ̀ ti pìpíà kalẹ̀ wípé ó lẹ́tọ̀ọ́ sí òbò tó wá ń fòbò yẹn jẹ́ ń yà kò ní lè orí ẹ̀ ò ní fi gbogbo ara pé tààrà sincerely yọkàn máa fapá jánu ni apá ní òfin máa jánu kiri ìmàjíkì rẹ ní nǹkan wá jẹ́ bóyá ìrànṣẹ́ Ọlọ́run kan tí tó fẹ́ rè ṣiṣẹ́ ìrànṣẹ́ kò lè rí iṣẹ́ ìrànṣẹ́ ṣe ìkòtùkùkòtù ní ọmọ kóòtù lórí pẹpẹ ìkòtùkùkòtù ní ọmọ kóòtù ó bá ti fẹ́ kóòtù bíbélì báyìí ó lè ṣe Genesis ló fẹ́ pè Revelation ní ọmọ jáde lẹ́nu rẹ̀ nígbà tí ò bá ní stable mind tí ò ní stable emotion tí ò ní stable ọpọlọ rẹ̀ ó ti ṣe bí ẹ ń fẹ́ mọ́ sún sẹ́yìn mọ́ ṣiṣẹ́ sẹ́yìn so yà báhùn gbogbo orú nǹkan bá ń la gbúdọ̀ ṣàlàyé rẹ̀ mi ṣẹ̀rí you are welcome back. Ìjèrè ọkàn ó ní the most important thing as much as ta bá sì sọ̀rọ̀ okó àtòbò a fi ń jèrè ọkàn ni torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi máa ń là àwọn tí wọ́n ti fẹ́ra wọn olóko àtòbò wà fún àwọn míì gan wà tí wọ́n ti fẹ́ra wọn gan tí ò dóra wọn nú ilé àwọn tí wọn ò fẹ́ ni wọ́n rè ń dó
àìmọye ìyàwó ilé tó ṣe pọ́kò ta ní dó èmi ló so kó inú ilé tí wọn ò lè wà ní ilé kí wọ́n tún lé wọn ṣe. Ọkùnrin míì wà báyìí ní ìsìn tọ́mọ̀ wípé ìyàwó òun ó rìnrìn àrè tí ó sì lọ sèfù ìyàwó yẹn kí lè yàn wá jọ wá wà fún. Amber ẹ̀yin lẹ fún mi láyọ̀ ǹjọ́ sí. God bless you ma, more blessing, more money to your account. Ẹ ṣé mà. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn lórí ọ̀rọ̀ kó àtòbò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe wípé wọn tíyàwó wọn tó ti go astray. Mo máa ń sọ àwọn obìnrin náà máa ń ní one or two things táwọn náà máa ń lack nínú ìgbéyàwó. A kàn máa ń sọ pọ́bò máa ń sọ ọkùnrin ó kọ́ gan máa ń sóbìnrin tó bá dán level kan yàtọ̀ fòkó sí sóbìnrin gan. Everything the woman is just tired. Every human being tọ́lọ́ ń dá la ní tendency to get tired. Even kó ṣe pé sí olúwa lèèyàn ń ṣe kí lẹ́tàn máa ń kó wa lọ retreat náà kó wa lọ ṣe conference a lọ máa ń ṣe outreach conference tá a bá fẹ́ lọ sí outreach a ṣe retreat bíi 3-4 days retreat so that wọ́n á fi revive spirit wa. A ṣì wà lórí live game o, we have less than 3 minutes ẹjọ́ ẹ bá ń gbé nǹkan ńlá wọlé o ká fi revive spirit wa nítorí wípé kí ni we are humans ọlọ́run nìkan ni kì í rẹ̀. So nígbà míì báyìí àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé wọ́n máa rí kùdìẹ̀kudiẹ tí obìnrin tó ní wọ́n máa mọ ibi tí obìnrin yẹn lack sí nǹkan tó wà lacking nínú rẹ̀ kí nìyẹn náà máa entice ẹ̀. Wọ́n dẹ̀ ní good plan fún the only plan tó ní fún náà ni bí wọ́n ṣe fọ̀tá rẹ̀ yílẹ̀ bí wọ́n ṣe bá sùn tí wọ́n mọ̀ fi ṣe yẹ̀yẹ́ tí wọn ò ní sàpọ́nlé ọkọ rẹ̀ àbí ìyàwó ilé tó jẹ́ pé ìyàwó oníyàwó tí wọ́n ti súnmọ́ tó ti bá sùn ṣé irú obìnrin yẹn lè jọ ẹ́ lójúmọ́ ò ní respect ẹ̀ mọ́. So ìwọ gẹ́gẹ́ bí ọkọ tó fẹ́ obìnrin you hold the duty to protect that woman so that she will not go astray. You have that duty to make sure that your woman is not lured into committing immorality. Obìnrin náà máa ń lack àwọn nǹkan ìgbà mi ò lè já attention as much as tí attention yẹn tó bá ti wà lacking gradually ọkùnrin mi máa wọlé. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé ara máa ń fẹ́ nǹkan tuntun. Another ọkùnrin tó fẹ́ máa show ẹ̀ kí ẹ̀ yẹn ó lè má dáa tó ọkọ rẹ̀ o bẹ̀ ọlá wípé he is a new person yóò wá máa ní different flavor different scents different things sí yóò mọ rí nírí yóò mọ wá mọ compare and contrast kò ní mọ̀ pé Sátánì ló fẹ́ lé ọ̀hún sínú iná. Unfortunately ó lè jẹ́ time ìgbà tóun àtọkọ gan tó ní misunderstanding nínú ilé gradually ìyẹn á mọ̀ ṣe bí èèyàn gidi. Ó lè jẹ́ bóyá recharge card 1,000 àbí 500 ni ó kàn rà fún yóò wò pé ọkọ òun gan ra káàdì fóun kò ní mọ̀ wípé all of these things are just negligible compared to nǹkan ńlá tẹ́niyẹn fẹ́ fi kíní yẹn gbà lọ́wọ́ òun. Ọkọ náà wá relax a máa retí ìgbà tí ọ̀tá ìyàwó yẹn tí ó ṣubú sínú píìtì kóun lè mọ̀ wò pé àwọn ti evidence against ẹ̀ láti lè lọ. Why can't you protect her? Why can't you look for a means to bring her humanity? Wow, thank you for the everybody connect with humanity. Oh, thank you so much. Humanity is on my top 1. Everybody please connect with top 1. Mi lè rí wọn pin torí mo wà lórí game. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, why can't you just protect her and bring her back? We supposed to be each other's keeper. You are supposed to be your wife's guardian angel. You are supposed to be a guardian angel so that you be able to guide her from devourers. Ẹni yẹn fẹ́ defile ẹni, ó fẹ́ devour ẹni. You have to protect her in love. I told someone a few days ago tí wọ́n sọ̀rọ̀ ìfún mi pé èèyàn kan tó jẹ́ ọ̀gá ìyàwó àwọn ó fẹ́ lé ọ̀rẹ́ ó wá screenshot chat àwọn àti ẹni yẹn sí mi mo wá sọ fún wọn princess thank you for if you say that you have evidence against your wife mo ní tẹ́ bá wọ pé evidence against your wife mo ní is as good as you are a weak man you cannot act like a weakling. Gbogbo àwọn obìnrin tẹ́yìn náà ń sọ fún mi wípé ẹ̀yin náà ní síta èwo nínú àwọn obìnrin yẹn lẹ pọ́nlé. I was asking the man èwo nínú àwọn obìnrin yẹn lẹ́yìn gan fúnra yín respect. You can't respect them because they are not your wife.
as much as Princess Eshema, Princess Remi, God bless you ma, as long as tẹ́yìn gan ò sàpọ́nlé àwọn people yìí ẹ fẹ́ jẹ́ kíyàwó yín náà lọ for pre kó lọ for victim, call her, talk to her. Nígbà míì wà tó mọ bí mo ti sọ obìnrin náà máa ń láàkì àwọn nǹkan kan o tẹ́ pé she's not just happy, she's not happy but she doesn't know how to say it out. Humanity ẹ ṣé mo dúpẹ́. God bless you sir. So gbogbo orú àwọn nǹkan yẹn when you call her back in love, torí according to him he said he love his wife, the wife still love him too, kí ló tún wá kù? All of these people, they are devourers. They will just devour her, they will defile her, and before you know it, she's still your wife. Àwọn ọkùnrin ẹ fẹ́ ṣe yẹn wọ́n á wá buwọ́ lẹ́rán. Àwa tá a là ń sin Ọlọ́run gidi, tá a láwa là ń sin the correct Ọlọ́run gan. Kí ló dé tá ì protect ara wa? Àwọn cultists, àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ òkùnkùn, tí wọ́n bá fẹ́ lose member tàbí tí member wọn kan bá ti ń ṣe bí ẹni pé bóyá ó fẹ́ kúrò nínú ẹgbẹ́, they will show him love, they will visit him, they will do all what they can to make sure pé wọ́n á bí kí ni problem tó ń go through. Humanity ẹ ṣe sà, kí ni nǹkan tó ń go through lákòókò yẹn, wọ́n á rí wípé àwọn revert ẹ̀ padà sínú ẹgbẹ́ yẹn, kò padà pé kò kúrò ńbẹ̀. Àwa tá wá ní Islam Christianity tá à ń kírun tá à ń lọ ṣọ́ọ̀ṣì, member wa kan yóò wá fẹ́ go astray, á wá buwọ́ lẹ́rán. Ẹlòmíì help kékeré ló nídìí, kọ́mọ̀ bá a fi compromise faith ẹ̀, àwa dẹ̀ ní kíní yẹn àṣìṣe fún ẹni yẹn torí a fẹ́ kó lọ gba ìrànlọ́wọ́ yẹn lọ́dọ̀ àwọn aláìgbàgbọ́ tí wọ́n dì fáìlì ẹ̀ ká lè bá a sọ pé ẹ wá wọ ẹlẹ́ṣẹ̀, àwa gan lẹ́lẹ́ṣẹ̀ nítorí a mọ̀ wípé ẹni yìí he is a fervent brother, he is a fervent sister. Ọlá ìrànlọ́wọ́ tó nílò yìí làwọn yẹn fi lé ọ̀ ẹ̀ ní àkókò yẹn. We have to be each other's keeper. Tá a bá fẹ́ ìyàwó ń gbà míì máa ń láàkì nǹkan míì, ó lè láàkì attention, ó lè láàkì sẹ́ẹ̀sì, ó lè ẹlòmíì ìdíwọ́ ìbọ́kùnrin míì ṣe máa ń bóbìnrin sùn kò kí ń ní sùúrù. Àwọn àti sáà yẹn náà máa ń jẹ̀bi ọ̀rọ̀ yẹn ń tiwọn. Ọmọ Làbákẹ́ Gold gírígírí nítorí máa kúkú sọ fáwọn làwọn ò fi ṣe prógráàmù, wọ́n ní gírígírí náà máa ń móbìnrin dókó wọ́n máa ń dá o. Àwọn oníṣẹ́ ọwọ́ bí àwọn tó ń ṣiṣẹ́ ẹrin, tó ń ṣiṣẹ́ igi, tó ń ṣiṣẹ́ agbára yẹn, torí iṣẹ́ wọn máa ń build muscle wọn ni, ṣùgbọ́n wọ́n ní wọn yìí ní sùúrù. Gírígírí náà máa ń bóbìnrin sùn so yá báhùn. So tí wọ́n bá correct irú nǹkan yẹn, obìnrin yẹn lè má lè sọ. Tírú yẹn bá lọ bọ́ sọ́wọ́ àwọn tó wà simple, tó wà gentle pẹ̀lú rẹ̀, unfortunately they might just lure her. Ọkùnrin yẹn á wá jókòó, á wá ní ó ti ṣe èsì náà, òun ti ní good reason láti lè lọ. Kí ni tó ṣe láti fi pé padà wá, láti má jẹ́ kí ọ bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ dì fáìlì ẹ̀, tí wọ́n fẹ́ dójú tì. Kò sẹ́nì kankan tó ń dé ti ìyàwó ilé, ó fẹ́ fi ìyàwó ilé ǹsẹ̀ sí ni, Ọlọ́run bá ń gbọ́. Kódà sísí gan tí ìṣe pọ́kùnrin fẹ́ ọ, tí ìṣe wípé ó sanwó orí rẹ, tó bá kíyèsára, Ọlọ́run má jẹ́ kó ṣe wípé ní ṣe ni ó máa fi ọ̀tẹ̀ èèyàn yìí lẹ̀ kàn. So àwa tá a bá ti ní obìnrin, we hold the duty to protect that woman. We have to protect her against attack, against even defilers, those who want to defile her. A gbọ́dọ̀ sọ pé ọtí rìnrìn àrè, ọtí ń fẹ́ lágbájá, ọtí ń fẹ́ tàmọ̀dò. Níbo ni wọ́n wà? Bí ìgbà tán bá fọmọ sọ́ọ̀yàn, tọmọ wá tó kàn wá ń dárawé, tó kàn ṣeré lọ, tán wá lọ́mọdà, tó wá ní òòrí. Kí lẹ tó ṣe ní òòrí? O gbọ́dọ̀ rí, you must know where your child is at every point in time. How can you say your wife went somewhere, you don't know where she goes? You must know. You have to protect the woman. It is your duty. We have to be each other's keeper. Nígbà míì gan àwa tá a jọ rẹ̀ gan tó pé the same gender, tá a jọ jẹ́ sisters in the Lord, tá a bá fẹ́ take decision míì, we can pray for ourselves. We understand the fact that we are adults and we don't have power over each other's choice. If I say this is the choice I want to make, my fellow sisters in the Lord cannot say no, don't do this. They can pray for me. They can just, tell me their own opinion, so that we can help ourselves to take the right decision. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ ìyàwó tó dẹ̀ rí pé èèyàn kan chat pẹ̀lú ìyàwó ẹ̀, ó fẹ́ mọ bá dọ̀rẹ́, you have to protect her against that person. I'm telling you, you have to protect the woman. Wọ́n lójú tọ̀rẹ́ mi lánàá ojú òtì mi bí ìgbẹ́ni wọ́n bá lójú tì mí. Bó la ṣe lajú kalẹ̀
tí ọmọlàkejì wa tí ó mọ go astray tá a sì ní ṣe nǹkan kan. It shows how weak we are. It shows that we are weak, and we cannot be weak. We must be strong in the Lord. Ìyàwó tó fẹ́ tó bá sùn tẹ́bi ebi oko ti pa kòrókódó kò rí kankan, ẹlòmíì lóyún báyìí tó ṣe wípé gbogbo ara ẹ̀ dí họ́họ́họ́ ni. Ẹni tí ò bá rókódó nú oyún, báwo ló bó ẹ ṣe fẹ́ ní lubricant, báwo ló ṣe fẹ́ ní the normal expansion tó yẹ kó ní. Obìnrin míì ẹ fìyà oko jẹ, ẹ fìyà oúnjẹ jẹ, ẹ ní tọ́jú rẹ̀, ẹ ní fún látẹ̀ńṣàn. Gbogbo àwọn nǹkan yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. You who are the duty. Kì í ṣe gbogbo ọkùnrin ló lè níyàwó ńlé, mo máa ń sọ. Kì í ṣe gbogbo ọkùnrin ló lẹ́kọ̀ọ́ ọ̀bọ̀bìnrin gbé. To be sincere. But the little grace tá a bá ní, tí Ọlọ́run gan bá ti rán níyàn ọkàn wa pé yes, we want to do. God Almighty will amplify it for us. Be as much as tá àwa fúnra wa, tá a bá fẹ́ wà responsible, tá a bá fẹ́ ṣe nǹkan kan, tá a believe wípé everything will just come automatically. It's not going to work like that. That is what we are saying. We hold the duty to protect ourselves, and part of protecting ourselves, ó ní oko dídó. Tẹ́ bá ní ọkọ tẹ́ ní ìyàwó, ẹ dóra yín dáadáa. Ebi oko àbí ebi òpò kò ní pa any of you. Idán ìyàwó kò ní pa either of you. Oko àbòbò kò ní sí nínú nǹkan tí wọ́n fi lé ọyín. Give yourself attention. Have time together. You can go to hotel. Ẹ lè gbéra yín jáde. Obìnrin lè sponsor outing yẹn. Kì í ṣe gbogbo ìgbà náà lọkùnrin máa sponsor outing. A ní wealth. Ó ṣe gbogbo ìgbà lọkùnrin máa sponsor outing. You can take yourself out. You can even take your husband to barbing salon and pay for the haircuts. Lucifer, pay for the haircuts. It's all part of showing love. Irú ọkùnrin yẹn báwo ló kọ́ ẹ̀ ò ṣe nílé, ó kọ́ ẹ̀ máa lè nà. Bẹ́ẹ̀ tó bá ti jókùnrin tó ṣe pé gbogbo ìgbà bùkátà ló ń kólé lórí, gbogbo ìgbà bùkátà ló ń kólé lórí. Báwo ló ṣe fẹ́ ṣe? We are activating speed now. A fẹ́ activate speed lórí géèmù yìí o. Ẹ jẹ́ kí n wo nǹkan tá a need láti activate ẹ̀. Wọ́n ti show ẹ̀. But we are going to activate ×2 now. Mi tí mọ̀ nǹkan tá a need. We need just one rose. I need someone to just drop any gift, just drop anything, so that we'll be able to activate the speed. We have less than 33 seconds. Can you drop one gift? One gift la need láti activate the speed. Please just drop anything. Just one rose, one donut, one ice cream. We just need one gifter. And the speed will be activated. Please. So let's drop something. We have 12 seconds left. Àwọn èèyàn wà bí now. Ẹ jọ̀ọ́ bá mi drop nǹkan. Ẹ bá mi gbé nǹkan ńlá wọlé. I get rich. Lucifer, I say ẹ ṣeun. So now, the speed will be activated very soon now. ×2 gifting points. Anything you drop now is ×2. ×2 within 32 seconds. Ẹ jọ̀ọ́, ẹ bá ń gbé nǹkan ńlá wọlé. Lion, roses, rosa, heart, cap. Ẹ jọ̀ọ́, anything you drop now, multiply by 2. Anything you drop now is ×2. Let's go. Drop something big. So yẹ wá bẹ́ẹ̀ yẹn. So gbogbo nǹkan tá à ń sọ nìyẹn. Let us be each other's keeper. Let us protect us. Ọkùnrin mi gan wà tó ṣe pé tó bá rá láàfíà ńlé ni, tó bá róbòdó nulé ni, kò ní lọ dóbò ta. We understand the fact wípé ọkùnrin we always wà bí ọkùnrin, but notwithstanding àwọn ọkùnrin kan wà irú àwọn pastor yẹn tán lọ mọ́ ń dóbò táwọn. Kì í ṣe gbogbo wọn lòbò ta yẹn wù bẹ́ẹ̀ tó rán róbòdó. Ṣé rí a man that is deprived of sex, humanity ẹ̀ṣẹ̀nsà, is like a baby that is deprived of breast by the mother. Bígbà tí ọba bí ọmọ tuntun tàbí ọmọ ìkókó tí sunkún ọmú tẹ́bi ń pa, bí ó ṣe mọ́ sunkún tí ò ní gbà tẹ́mọ̀ gbé tí ó mọ̀ bínú mọ́ yín lọ́wọ́ ọ̀ǹtí tẹ́ bá gbé fún yẹ́ tí yẹ́ fún lọ́mú ní òtò fún lálàáfíà. Bẹ́ẹ̀ ni ọkùnrin tó yẹ kó dóòbò tí ò rí òbòdó ṣe rí. Ó máa dàbí ọmọ tó yẹ kán fún lọ́mú tí ń sunkún ọmú tí ò rọ́mú mu ni. Torí ẹ̀ lẹ́ṣẹ̀ mọ̀ wò pé adúrú bàbá àgbà yìí kí ló wá dọ́dọ̀ ọmọ kékeré, kí ló wá dọ́dọ̀ ọmọ kékeré. Ṣé rí, mo sọ fún wa pé àwọn sex hormones yìí inú ọpọlọ ni wọ́n ti ń wá. As much as the negative feedback bá ti padà sínú brain, ọkùnrin yẹn ò ní lè ronú dáadáa.
kò tiẹ̀ nílò wípé ọmọ yìí ọmọ kékeré ni mi sọ wípé bóyá kó lọ defile ọmọ o àìmọye bàbá àgbà míì tó ṣe pé young ladies bí àwọn 25-24 no date táwọn ọmọ yẹn tó dẹ̀ máa control àwọn bàbá yẹn tó dẹ̀ máa rẹ́rìn sí wọn tó máa tẹ́ pé mọ̀ wò pé ìyàwó bàbá yẹn dẹ̀ máa fine tó máa pretty tó máa ní everything bẹ́ẹ̀ tí ò kí ń gbà fún òun ló fa zina òun ló fa high rate of zina nínú society wa tó gbogbo orú àwọn nǹkan yẹn we have to correct it in this new year tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wà tó ṣe wípé àní à ń fa gbogbo ìwà táwọn ọkọ wọn yẹn ń wù sincerely kò dẹ̀ sí gbogbo ọkùnrin ló ní tendency to be volatile to go out a rí wípé kì í ṣe pọ́n dìídì ṣe pé kan fọkùnrin kan tó bá kóyàwó jọ tó pọ̀ ní bẹ́ẹ̀lì wọn ò dì í ṣe pé wọ́n ṣe pè fún wọn kì í ṣe pọ́n dìídì ní ọkùnrin tó bá fẹ́ yàwó tó pọ̀ ní tí ó ṣẹlẹ̀ sí ní tí ó ṣẹlẹ̀ kò tiẹ̀ síbi tán kọ́ sí wípé kọkùnrin ó má fẹ́ yàwó sincerely so àwa fúnra wa la máa dí gbogbo ògiri gbogbo aláǹgbá abita aláǹgbá gbogbo loopholes gbogbo portals ó la máa dí ta máa kó guiding obìnrin ló máa guide everywhere ọkùnrin bá tiẹ̀ máa ṣe míì á mọ̀ pé ó ṣe wọ́n tó lè ṣe mi ìrórúkọ ìpè o dog south seas thank you for the ọ̀rọ̀ mi yé wa bẹ́ẹ̀ yẹn we have to play our own part bí èèyàn kan tó wá sínú whatsapp mi jọ kan tó ní sista Bọ́sẹ̀ ṣé tí ọkùnrin bá wà tó ní àwọn obìnrin tó yẹ pé obìnrin tó ní jù kan lọ ṣé yẹn lè máa mọ okó ẹ̀ mo ní ṣé okó ẹ̀ fẹ́ gan mọ́nú òbò ẹni tó lọ dó ni because tó bá lọ́pọ̀ ẹ lọ dóyàn kan ò fẹ́ dó ọkọ̀ ẹ mọ́ wo ò mọ kàtígórì tó bò tiẹ̀ tòsí nínú òbò tọ́kọ̀ ẹ̀ ń dó bóyá bò bústà lòbò tiẹ̀ àbí tọ́pọ̀pọ̀ àbí wọ́n gangan ni mẹ́nu òbò ó mọ̀ ọkùnrin tó ń dóbò kan ni ò ní variety bẹ́ẹ̀ fúnra ẹ̀ ló kọ̀ǹfàmù pé lóbò míì tó ń dó ó mọ̀ kàtígórì ibi tó bò tiẹ̀ tòsí bóyá kàn fi ẹ ṣe tílé bá dání ńgbò bá wá tún lò ṣe mọ́ tó pálí òbò mọ́ ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ́gìrì nu tọ́mọ̀ bá sì ti tọ̀ sí gbẹ́gìrì kálukọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́ni ńgbò múra tó kọ́bọ̀ ẹ̀ lẹ̀ ọparí nu yóò kúkú rè ta pátápátá porongodo yányán nígbà tó bá ti wẹ̀ tó bá ti ṣan okó ẹ̀ tó ti fọ okó ẹ̀ kí ló kàn wọ́ kan òbò kan tó lọ́dọ́ ṣọ́bù ẹ̀ máa okó ẹ̀ máa gan sínú òbò ẹni yẹn ṣókó ẹ̀ fẹ́ gan sínú òbò ẹni tó lọ́dọ́ ni tó bá dẹ̀ ṣe tiẹ̀ tọ́lọ́n bá bẹ́ẹ̀ ṣe wàá rí ọkàn ẹ̀ rápadà wá sínú ilé ó béèrè wò wọ́n ní bọ́mọdé ròyìn àṣàkàrà nù ọmọ tẹ́ ẹni ọmọ kàrọ̀ ọwọ́ ẹ̀kọ́ sọ́nù sẹ́ẹ̀tì fún 30 pìpì àòyìn ilẹ̀ tẹ́ẹ̀fún tí ó fi replace àkàrà ní ti ń bẹ lọ́rẹ̀ wàá gbà àkàrà wàá gbà dùndú lọ́mọdé fi ń mojú èèyàn béèyàn bá mọ́bò tó pálí òbòmọ̀ tí ò gbòbó lẹ́fọkọ rẹ báwo ni àlàáfíà ṣe fẹ́ jọba nínú ilé mo béèrè wò báwo àlàáfíà ṣe fẹ́ wà nínú ilé tá a bá ń sọ̀rọ̀ àwọn ilé tó ṣe wípé àwọn ìyá àjẹ́ yóò ṣòro mọ̀fìà wọn ò lè ráàyè ṣiṣẹ́ ń bẹ̀ ilé tó kọ́ àtòbò ń ṣiṣẹ́ steady ni tẹ́ bá ti rí àwọn ilé tó ṣe wípé wọn ò dóra wọn ṣe ni wọ́n ń bínú síra wọn ìyá àánú àjẹ́ kò tó ayé wọn ráàyè ṣiṣẹ́ nírú inú ilé bá wọn bẹ́ẹ̀ ni àjẹ́ náà kò tó ayé wọn ráàyè ṣiṣẹ́ ń bẹ̀ torí ọkọ ọmọ bínú sí ìyàwó ọmọ bínú sọ́kọ wọn ní rí ìyọ̀nú àbójú rere ara wọn nínú ilé bí wọ́n bá ti rojọ́ ọkọ láìdá kíá ìyàwó ti gbàgbọ́ bí wọ́n bá ti rojọ́ ìyàwó láìdá kíá ọkọ náà ti gbàgbọ́ nígbà tí wọ́n ríra wọn dó tí ò sí bonding tí ò sí kan bó lára àta kan bó ni ó ṣe dé tí wọ́n wá rojọ́ ọkọ mọ́ rojọ́ ìyàwó tẹ́sí mọ́ wá bìlífù ara àta against ara yín àìríre èèyàn dò náà ni tẹ bá ríra yín dó tí bonding tẹ bọ́ǹdì gidi bí ìgbìyànjú bá fẹ́ kán òṣùṣù ọwọ́ ni ó yá báhùn bẹ́ẹ̀ inú ilé táwọn àwọn ẹ̀mí tí ó tó ṣe pé àwọn division spirit tó ń fa division tó lè ti máa ráyè ṣiṣẹ́ ó làwọn ilé tó kó àtòbó ti gbọludé tó kó àtòbó bá ti lè gbọludé báyìí problem ní ọmọ fa nínú ilé bíbélì gan sọ ó ní do not deprive yourself do not deprive one another except if you are fasting ó ní tẹ́ bá ṣe ti fast kan kẹ́ ẹ tó rí súnmù padà kí devil kó má bàa deceive yín because of your inconsistency or because of your lack of self-control. Wọ́n ní túmọ̀ yẹn fún pé ó ní kẹ́ ẹ dóra yín ní nǹkan tí bíbélì ń sọ ń bẹ̀rẹ̀ nìyẹn pé ẹ máa dóra yín déédéé yàtọ̀ fún ìgbà tí ẹ bá fẹ́ gba àwẹ̀
tẹ́ bá sì ti gbà àwẹ̀ tán ẹ tó padà síbi dídóra yín. Nǹkan tó dẹ̀ sọ ni pé you give consent, tó túmọ̀ sí pé tó o bá fẹ́ gbàwẹ̀ tí ọkọ rẹ ò bá fún ẹ ní consent, bí ìgbà bá kàn fẹ́ bí ìparẹ́ ẹni, ebi lọ fi ń parẹ́ ẹ because ọkọ rẹ ò fún ọ láàyè pé kó o gba àwẹ̀ yẹn, tó túmọ̀ sí pé tó o bá wà nú àwẹ̀ yẹn tọ́kọ ẹ bá fẹ́ dún ẹ ó máa dún ẹ ni because kò mọ̀ kó ń gbàwẹ̀, kò fún ẹ ní go ahead, kò fún ẹ ní consent, bí ìwọ̀n ẹ̀ bá ń fẹ́ bí ìparẹ́ ẹ ni. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, gbogbo orú àwọn nǹkan yẹn lèèyàn máa ń dówó téèyàn kó guiding. Bó bá tẹ̀ wá dí gbogbo photos tó dí gbogbo loopholes, à ń lè sọ nípa tiẹ̀ pé ọ̀sẹ̀ wọn tọ́ léṣe àbí bẹ́ẹ̀ kọ́. Abíọ́lá bá fún wa. So bó ṣe jẹ́ nìyẹn, gbogbo àwọn ìjà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n rí parí ní gbogbo ṣe pé kínní hàn já pé hàn tán pípù wọn ríra wọn dó ni tọkọ àti ọba ríra wọn dó hàn lè máa jà hàn já adìẹ náà máa jà hàn jà téèyàn lè tí ò lè kẹ tó rí àárín ìṣẹ́jú kan tí ẹ lè mọ̀ pọ́n jà gan. Ẹni tó bá fẹ́ torí bọ àárín irú àwọn tọkọ-tìyàwó báwọn orí rẹ ni wọ́n fi fọ́ àgbọn toró lè ráàrin wọn. Sincerely, ẹlòmíì ti dún ọkọ ẹ̀ kán ní ìsìn bóyá mo ti ìwú yín ẹnu mi náà mi ti dóra wọn kán inú ilé. Ìjọba ti ríbi tán ti ń sọ̀rọ̀ okó àtòbò ni wọ́n mọ̀ bínú, kò sì sísọ kúsọ ìgbọ̀kúgbọ̀ lọ́wà ntọ́ ọba gbọ́tọ̀ process inú ọkàn rẹ ni. Tá a bá fẹ́ kọ́ reproductive system fún àwọn ọmọ irú èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí tí n bá fẹ́ teach reproductive system, ọmọ tó bá rẹ́rìn máa lé síta ni ìta ni máa lé sí make sure pé o dúró sí ẹ̀gbẹ́ ojú window kó lè máa gbọ́n tí mò ń sọ, torí tí n tó wọ́n bá sọ bá jáde inú ẹ̀ sáàmù kọ́ ọmọ gbòdo, torí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe kọ́ reproductive system tẹ́ẹ̀ni sọ̀rọ̀ nípa àwọn sex organs, you will talk about it, ẹ kọ́ wọn, ẹ mọ àwọn syllabus àwọn tó máa ń jáde female reproductive system gbogbo ẹ̀ lẹ́ máa ṣe, ẹ máa sọ̀rọ̀ nípa puberty menstruation gbogbo ẹ̀ lẹ́ máa sọ fún àwọn ọmọ kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ tí ò bá yẹ kí ọmọ ò mọ̀ kò ní sí nínú WAEC syllabus fún ọmọ. Òun náà ló dẹ̀ jẹ́ ẹ̀kọ́ inú ilé tó yẹ ká kọ́ nínú ilé. Ṣé wọ́n tó múra tó pálí òbò mọ́ tó ọlọ́ọ̀dùn kó mọ́ bóò ló ṣe nígbà yàwó bóò náà ṣe ní fẹ́ yàwó lé ọ. Jọ ṣé tó kọ́ ẹni ẹlẹ́ni bá le ṣé kó rẹ̀ lómi ni. Tó kọ ọkùnrin bá le tí ò bá róbòdò ẹkùn ó mọ ọ̀rọ̀ ni nǹkan tí ìwé sọ fún anu, torí gbogbo àwọn àtọ̀ tó ti store jọ sínú epididymis gbogbo wọn máa fẹ́ jáde. Even nature is real. If the semen bag ibi tí àtọ̀ máa ń regún sí yẹn tó bá ti kún, nature ní bó ṣe máa expel díẹ̀ jáde, ó náà máa ń pè ní wet dream. Àwọn ọmọ tó máa ti ń dàgbà tó máa ti ń wọ puberty tán wọ adolescence ẹ rí wípé wọ́n mọ̀ rí wípé ara àwọn ti tutù, ó wà lára àwọn tá bá ti ń kọ́ àwọn ọmọ ní puberty. Tọkùnrin bá ti ń pé bóyá bíi 12, 13, 14 years bọ́mọ bá depending on bọ́mọ bá ṣe jẹun gidi tó ṣe rí ìtọ́jú sí, tó bá ti ń yá magic thank you for the roses tó bá magic mẹ́ta god experience wet dream yóò mọ lálàá yóò mọ ara ẹ̀ ó mọ tẹ́tẹ́ tutù lájẹ́ pé fọwọ́ kan obìnrin. Bẹ́ẹ̀ náà ní ṣe máa ń rí fún àwọn àgbàlagbà. A fẹ́ activate speed láìpẹ́, bẹ́ẹ̀ náà ló rí fún àwọn àgbàlagbà. Tọkùnrin bá yẹ tí ibi tí tátọ̀ ń regún sí tó bá ti kún, tọkùnrin ò dẹ̀ róbòdò, àtọ̀ yẹn á jáde fún rẹ̀, it has to jáde. We just need 2 gifters méjì péré la need láti activate the speed. John Dawe thank you. We need another person ó pọ̀ ẹyọ kan ká fi activate the speed yẹn. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. So tó bá ti rí pé semen bá ti ń kún bẹ́ẹ̀ yẹn ẹpọ̀n máa ro ọkùnrin ni. Ó náà ṣe máa ń sọ pé ọkùnrin tí kò bá rí ìbálòpọ̀ dáadáa ó lè fa prostate cancer fún. Nítorí pé prostate, epididymis àti scrotum àwọn organ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni wọ́n máa ń rí sí bí àtọ̀ ṣe máa ń move, bó ṣe máa ń move out of the body of ọkùnrin. Mi mọ́ mo ṣe lè sọ ní Yorùbá. Mi dẹ̀ fẹ́ ṣèbò kí TikTok mọ́ capture wa. Anything you drop now is ×2. We are on ×2 points. Anything tẹ́ bá gbé wọlé sí ×2 ni. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. So nígbà tí àtọ̀ tó bá ti lè regún sí ara ọkùnrin, irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kò jìnnà sí prostate cancer. Ìwé gan sọ fún wa pé kí ọkùnrin má bàa ní prostate cancer, àtọ̀ gbúdọ̀ mọ jáde lára ẹ̀ ní 21 times lóṣù. You can Google it. That for a man to protect himself against prostate cancer, he has to ejaculate 21 times a month.
is on Google. So yẹ wà bẹ́ẹ̀ yẹn. So the ejaculation can now be bóyá through wet dream yẹn o tàbí through normal ìbálòpọ̀ and so on and so forth. Ọkùnrin míì gan oṣù 6 ìyàwó ẹ̀ lè má gbà fún. Ọkùnrin míì náà tiẹ̀ tí mo bí wọ́n ṣe máa ń wá wọ̀rọ̀ kọ́ sádà. Ọkùnrin tí ò sì lówó lọ́wọ́ tí ó lè fi lè fẹ́ ìyàwó kejì àbí tí ó wò èèyàn míì lọ irú wọn wọ́n wà mọ́ àtọ̀ mọ́ sápamọ́ yóò mọ́ regún irú wọn ò jìnnà sí prostate cancer ẹpọ̀n ríro ní ọ̀bá yí ọ̀tá ru ọkùnrin bá ń jẹ ẹpọ̀n ọmọ ro ni gbáà irú wọn náà máa gbérépìn ẹni tí ó bá sì lè gbérépìn yóò lọ fẹ́ yàwó pamọ́ torí àmọ́sẹ̀ ní pọ́gún ọkùnrin tó máa fẹ́ yàwó pamọ́ kì í ṣe gbogbo wọn náà nìka bẹ́ lórí káwá crucify wọn torí ọkùnrin gan òtò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mélòó gbogbo ọkùnrin tó wà nù society ṣé ọkùnrin tí òtò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ tó wá ń pa wọ́n tẹ́ ń gún wọn lọ́bẹ tẹ́ ń gókó wọn dànù ṣe rí wípé gbígbèyàn bá ń darẹ̀ láàmú ni torí wọn bá ọkùnrin tó wà náà obìnrin náà pín mọ́ra wọn lọ́wọ́ as much as tí wọ́n bá pín ìwọ̀nba tó kù tí wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ ìwọ̀nba kéékèèké tí òtò náà tẹ́lẹ̀ tẹ́ tó ń pa wọ́n tẹ́ ń gókó wọn dànù. Mo béèrè wò obìnrin míì wà kò ní gbà fọ́kọ kò sì ní kókó òun ilé ọkọ yẹn òun ó sì mọ dókòta yóò sì mọ ní ọkùnrin lára kò sì ní lọ kò ní kókó ńbẹ ibẹ̀ ni ó jókòó sí tùpìnpìnrín báyìí ni ó jókòó kò sì ní lọ kò sì ní kókó kò sì ní gbà kọ́kọ́ bá sùn kò sì gbúdọ̀ rí obìnrin ṣebí máa nǹkan ni mo rí tán ṣe program lánàá tí yàrá kan ṣe program ó ní obìnrin yẹn ti delete gbogbo contact orí fóònù òun ó ti empty ẹ̀ ó ti di empty contact mo rò pé ó delete at once ni so gbogbo obìnrin ló ti tán bẹ lórí fóònù ọkọ rẹ̀ ló ti delete contact wọn máa yan iṣẹ́ tailor ló lóun ṣe òun máa ń ránṣọ òun dẹ̀ ránṣọ obìnrin òun dẹ̀ mọṣẹ́ òun rówó gbogbo wọn ló ti delete nọ́mbà wọn kò dẹ̀ gbà fóun mọ́ òun dẹ̀ ń dó contact ẹ̀ toró ní Mr. Daniel kan òun lòun náà mú kúrò nínú ilé Mr. Daniel yẹn tó rọrò mọ́yà tíyẹn náà ló tó wẹ̀ tó kẹ́sẹ̀ lórí tébù bóun sì nífẹ̀ẹ́ ìyàwó òun sì lọ mú ìyàwó òun kú òun bẹ́ẹ̀ ó tún yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó tún gbàbẹ̀ lọ. Mo béèrè wò so ni mo sọ pé àwọn obìnrin míì wà tó ṣe pé wọn ní gbà fọ́kọ wọn sì ní kókó òun ilé ọkọ wọn sì máa ní láàánú wọn máa ní láàánú irú ọkùnrin yẹn prostate cancer ló máa fi lò gbèsè ayé ẹ̀ torí as much as tí wọ́n bá operate ẹ̀ tí wọ́n bá sọ operation rẹ̀ kì í san kò ní san àwọn ọkùnrin tí wọ́n yìí ní prostate cancer hàn tí wọ́n bá ti wá wọ̀rọ̀ kọ̀ sàdánì bóyá ṣe ni wọ́n ti fẹ́ yàwó pamọ́ àbí wọ́n ní girlfriend kan tí ran ministry wọn lọ gbogbo girlfriend gan ní ìsìn ó yẹ kàn gan ọmọ ọgbọ́n kí wọ́n máa sọ fún ọkùnrin kí wọ́n máa fi hàn bẹ́ẹ̀ ni kò sí bọ́bọ́ ṣe sorí tí náà kí o ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn ọkọ yín dó ń tàn náà ọkọ yín lọ́gán tó fi wà láàyè ọkùnrin mi kò bá ti kú dànù wọn bá kàn sọ wípé ó sùn kò jì mọ́ ni ọpẹ́lọpẹ́ hàn sáì ṣìkì ní ọ̀jọ̀kùnrin mi ò kú dànù so ẹ̀yin sáì ṣìkì náà ẹ̀yin náà máa sọ fún ọkùnrin wípé kí wọ́n máa fẹ́ yín kò síbi tó kọ́ sí pé ọkùnrin ọmọ fẹ́ yẹ ìyàwó tó bá wù sọ fún kọ́sanwó orí tiẹ̀ náà I need the 100 coin 100 roses la need ẹ kàn fún mi ní handout kan tẹ́ bá ti fún mi 1 handout a máa reach target we need 100 roses to activate speech sọ̀rọ̀ mi yí abáhùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọ̀tá àwọn ọ̀bá ti dopó ọ̀sán gan ọlá ọmọ tán ọkọ wọn ń dóńtà ni àbọ̀kùnrin tó tẹ́kùn ẹ̀ ti wú tó ti ní prostate cancer sẹ́yìn ò lè sọ́lẹ̀ làlàáfíà mọ́ ọmọ tí wọ́n